tọ́ sí jùlọ àlémi ní Sáídà èmi lọ́pẹ́ tọ́ sí jù lórí ọmọ mi alájà Àmínà mi ọmọdé mi ládé mo dúpẹ́ fún Ọlọ́run mi pé ní ṣojú mi ọba tó dá wọn pọ̀ kò ní tú wọn ká kò ní fi ikú yà wọn ẹ bá mi sámi kò ní fa àrùn yà wọn lọ́la mọ́ ọmọdé ọ̀rọ̀ Àmínà ò ní dàrú lọ́la Ọlọ́run adúpẹ́ lọ́wọ́ yín gbogbo yín pátá ẹ kú wa dúró tí wa ẹ ṣe àdúpẹ́ lórí ọmọ mi Démiládé ọmọ alájà ọmọ dùnú nìyẹn ìràwọ̀ rẹ̀ ò ní wọ̀ mí lọ́la Ọlọ́run ìràwọ̀ rẹ̀ ò ní wọ̀ mí ẹ bá mi sámi o. ìràwọ̀ rẹ̀ ò ní wọ̀ mí lọ́la Ọlọ́run. Annabi Muhammadu Rasulullah. sallallahu alayhi wa sallam. Annabi Muhammadu Rasulullah. sallallahu alayhi wa sallam. Murtada mujtaba yasita سيد الخجود النبي محمد sallallahu alayhi wa sallam. شيخ غامد التجاني حاتم الأولياء هاب الخباسي ولي الله الحقيقي نور محمد رسول الله كفاني يا ابو سياك بركام قولك وخين ابي سياك خين محمد شيخ ابراهيم ووسيلتنا الى ربنا كتب المكتوم غوث الزمان نور الاسلام شيخ ابراهيم قولا بابا غواني شيخ ابراهيم بابا غواني شيخ ابراهيم يا سبحان الله يا الله يا سبحان الله يا الله ya subhanallah ya subhanallah لا اله الا الله لا لا اله الا الله كاني كلمه كلمه la ilaha illallah لا اله الا الله على محمد رسول الله جيشه رسول الله جيشه كلمه كلمه ọjọ́ dùnú lè yí àlà lórí Àmínà mi mo dúpẹ́. Àmínà orí ló kọ́ aládé mi lóde ọmọ Sáídà. Kálùmọ̀ ẹ bá mi ṣàdúrà fún àlà kí bẹ́ẹ̀ gbá mi nà ẹ sámi. Ṣe wọ́n lọ rẹ̀ alákọ̀wọ̀ la Rasulullah jíṣẹ́. Ẹ̀yọ̀ bá Rasulullah ìyọ̀dà ẹ̀yọ̀ bá wà bá mi náà jíṣẹ́. La ilaha illallah ala Muhammad Rasulullah jíṣẹ́. ẹ máa gbé àwòkọ́ṣe lè yí jẹ́ fún gbogbo olórin ẹ̀sìn obìnrin pátá àwòkọ́ṣe lè yí jẹ́ fún gbogbo olórin ẹ̀sìn pátá. mẹ́sẹ̀gì ni mo fẹ́ pass. Commander, commando, commanduna, command success, commandudu. Original ọmọ Ìlọrin. Ajá Àmínà obìnrin Abubakar ọmọ Démiládé Àjàó. Àwọn kan ṣe lè yí jẹ́ o, ìpèníjà lè yí jẹ́. Fún gbogbo olórin ìsìlámù obìnrin, ẹ jẹ́ ká tara èyí ronú. Òbí rere
ṣe ìgbéyàwó gbogbo ayé ló gbọ́. Òbí rere ti wà nílé ọkọ gbogbo ayé ló gbọ́. Nígbà tí ó ti ṣègbéyàwó gbogbo yín lẹ gbọ́. Nígbà tí ó sì ń lé ọkọ gbogbo yín lẹ sọ o. Àmọ́ lọ́jọ́ tó ṣègbéyàwó gbogbo ayé ló wá. Lọ́jọ́ tó ṣègbéyàwó gbogbo ayé ló wá. Mo fẹ́ lọ́wọ́ kan tó fẹ́ lẹ́lòmí bá wá bí gbogbo ayé ló wá. Kódà ẹlòmíì wá kò tún rí bí wọlé gbogbo ayé ló wá. Ẹ̀yin obìnrin lórí ìsìlámù ẹ̀kọ́ ṣe òbí rere. Ẹ̀yin obìnrin tẹ̀ ń kọrin ẹ̀sìn ẹ̀kọ́ ṣe òbí rere. Ìwọ náà lọ́ọ́ gbélé ọkọ kọ́ ṣe òbí rere. Ìwọ náà lọ́ọ́ wá dé orí kọ́ ṣe òbí rere. Ló jẹ́ pé olóríire dà kó náà wọ́n sókè. Olóríire dà kó náà wọ́n sókè. Àti kọ̀mọ́dà èmi lolóríire. Olóríire dà kó náà wọ́n sókè. Bó o bá náwó sínú wa, wàá ṣe bẹ́ẹ̀. Àti kọ̀mọ́dà èmi lolóríire. Onídàá yá mélòó 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 la fẹ́ wí. Mélòó mélòó ṣé wọn lọ́wọ́. Àdáńgbá mélòó 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 la fẹ́ wí. Mélòó 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 la fẹ́ sọ. Àìmọye ogun lọ́tà gbé kábàámọ̀ lè ga. Nígbà tá ò dúró abàdà débi gíga ni. Mélòó 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 la fẹ́ wí. Sọ kéèkà mélòó mélòó la fẹ́ sọ. Ìyá àkànná sẹ́yìnà ìdìnnà síràtà ni mo sẹ́kìrì mọ́ síràtà lẹ́sìnà àní àmọ́ta àlẹ́ gẹ̀rẹ́ lẹ́mọ̀ ngàlóbi àlẹ́ wàlàlà àlẹ́ náà. Ìyá ká ní Sọ̀fíàtù kékeré ó kéré tìkàtìkà ọba lókè bàtúkún kó tóbi bàtúbàtú kó dàbí ọmọ òyìnbó. Sọ̀fíàtù kékeré ó kéré tìkàtìkà bàbá lókè bàbùkún kó tóbi bàtúbà. Alájà Sọ̀fíàtù. Èní gangan ni àṣà ń ṣiṣẹ́ mi olóríire. Nígbà náà lọ́hùn-ún eré la fi ṣe àṣà ń ṣiṣẹ́ mi ṣùgbọ́n ó wá dòótọ́ lẹ́ni ló ṣe ń sọ pé I'm happily married. Oh yes, thank God for me. Oh yeah. Àmì iná tù o. Oh yeah. Ọmọdé mi ládé. Oh yeah. I'm happily married. Oh yeah. Thank God for me. Long life. Thank God for me. Long life. Ní tiwa ò ní tiwa, ilé aláyọ̀ ní tiwa. Ní tiwa ò ní tiwa, ilé aláyọ̀ ní tiwa. À ń bímọ nínú ilé tàwa. Ilé aláyọ̀ ní tiwa. À ń bímọ nínú ilé tàwa. Ilé aláyọ̀ ní tiwa. À ń bímọ nínú ilé tàwa. Ilé aláyọ̀ ní tiwa. Àṣeyàwó alálùbáríkà o. Ilé aláyọ̀ ní tiwa. Ní tiwa ò ní tiwa. Ilé aláyọ̀ ní tiwa. Ní tiwa ò ní tiwa. Ilé aláyọ̀ ní tiwa. À ń bímọ nínú ilé tàwa. Ilé aláyọ̀ ní tiwa. Ìyàwó Àmínà là ń ṣe lọ́jọ́ òní. Àmínà tún wò lóde bí. Àmínà àyàtà Abubakar ní o pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ o. Torí pẹ́pẹ́ lèwu fi ń ṣàọ́. Àlọ́lọ́wọ́ ọba tó dà yín pọ̀ kò ní tu ìka lọ́la oníṣẹ́ ńlá. Bóyá Àmínà ti dàyà Abubakar o. Àmínà ti dàyà Abubakar o. Ọba tó sóyìn papọ̀ máa ṣe yàyọ. Ọmọ alálùbáríkà là ń fẹ́ o. Àmínà ti dàyà Abubakar o. Àmínà ti dàyà Abubakar o. Ọba tó sóyìn papọ̀ máa ṣe yàyọ. Ọmọ alálùbáríkà ẹ̀wọ̀n ní tèmi ò àkíkí mọ́ríà Dárúsàká mo recognize presence ṣé mo dúpẹ́dúpẹ́
èèyàn ti big do area ẹ ṣe mo dúpẹ́ gbogbo yín láàkì. Rashidi yẹ kí ni o omidan ẹ ṣe àdúpẹ́dúpẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀gbọ́n tẹ́ wá. Ọlámilẹ́kan Olóṣùn gbogbo yín pátápátá ni mo kí. Adélé bárẹ̀ fún gbogbo wa àrènàkórè àkòyà ibi lọ́lá ọlọ́run ọba. Dámilọ́lá ló ń kí o ẹ̀sùn gbà mí láyé ló ń kọrin. Ó sọ pé àwọn nífẹ̀ẹ́ ń bá a dalẹ̀, àwọn nífẹ̀ẹ́ ń gbé mú mu. Gbogbo ẹni tó mọ rírì ìfẹ́ tó gbàfẹ́ lálejò tó lónú kan, àwọn nífẹ̀ẹ́ ń bá a dalẹ̀. Dámilọ́lá ló ń kí o ẹ̀sùn gbà mí láyé ló ń kọrin. Ẹ̀yin onílù yìí ẹ jẹ́ kí tempo yẹn kó lọ sókè díẹ̀ sí. Dámilọ́lá ló ń kí o ẹ̀sùn gbà mí láyé ló ń kọrin. Ẹ̀yin lọ́kànláyà o a kì í jà àjà dídùn. Owó tọ́mọ bá ti wọ̀ ó yẹ káwọn láwọn ọmọ wa ni. Ká má jọ̀rọ̀ wọ́n ó jẹ́ bànújẹ́ fáwọn ọmọ wa lọ́jọ́ ọ̀la o. Ẹ jẹ́ àfi èdè nù àmúmọ́ra pẹ̀lú sùúrù la fi ń jèrè nílé ọkọ. Lórúkọ Ọlọ́run gbogbo ìdílé tẹ̀sù ti wọ̀ báwa pẹ̀tù sí ibẹ̀ mọ́lẹ̀ wa ní ìdí ẹ̀rọ kéde. Kádàrá òní jẹ́ máa ìdí Kùránì òní gbà ọ́. Kádàrá òní jẹ́ máa ìdálẹ̀ Kùránì òní gbà. Báṣetá ni bá ń gbógun pé kàkọ́ra wa. Dámilọ́lá mú mi ní ìwọ̀n. Òbí rere ló fi mi débi. Alájà mi iná tu. Ọmọ Àjàó. Èyí tó ń ṣẹlẹ̀ ní alálùbáríkà lálá omi. Àmínà àmínà àmín. Àmínà àmínà àmín. Àmínà àmín o. Dámilọ́lá Ọlọ́run pẹ̀lú mi dákun má fi mí lẹ̀. Àmín. Ọmọ Àjàó ṣá máa gbẹ́sẹ̀ ní kọ̀ọ̀kan ṣá máa wọlé máa rọra. Òbí rere ti lọ́kọ kò wá tọ́bí. Àdúpẹ́ ọjọ́ tó gbé níyàwó mà ló ń ṣílé. Ilé ńlá ìgbéyàwó ènìyàn lọ́hùn má má jẹ́ òtúká. Àmín. Òbí rere ti lọ́kọ kò wá tọ́bí. Àdúpẹ́ ọjọ́ tó gbé níyàwó mà ló ń ṣílé. Ilé ńlá ìgbéyàwó ènìyàn lọ́hùn má má jẹ́ òtúká. Àmín. Ẹ jẹ́ ká kọ́ṣẹ́ ìta àṣẹwọ́ fọ́kọ àtìyàwó. Wípé òbí rere kú oríire o, ajá mi náà tún kọ́ débi ládé. Òbí rere kú oríire o, ajá mi náà tún kọ́ débi ládé. Ó dàyà Hájì Abubakar o. Ọmọ ọba tókè nílùú Ọ̀fà o. Kú oríire o, ajá mi náà tún kọ́ débi ládé. Òbí rere kú oríire o, ajá mi náà tún kọ́ débi ládé. Ó ti dàyà Hájì Abubakar ọmọ nílùú Ọ̀fà o. Àìṣà tún mọ́ lákàwé kan lórí òbí rere táráyé ń fẹ́. Torí ọ̀rọ̀ òbí rere ń mú ìyẹn sí ìtẹ́ bá bí mi lè máa wí fáyé. Ó dàbí ọ̀rọ̀ Khadija tún ní ìyàwó Ànábì oníṣẹ́ ńlá. Khadija ti kọ́kọ́ bímọ Ezara òkú tó fẹ́ mú ọmọ yìí Adéwálé. Adéwálé. Ṣé mọ̀ pé ká tó débi tá ń lọ ara mi o, àlè ya bí tá ò lọ ẹ̀tẹ́ ti gbọ́. Káyé má sọ pé
ṣe kò tán ṣe ráyé òbí rere gbìyànjú púpọ̀ gan ò kádàrá ṣàgbà ohun gbogbo láyé ó padà dáyà Ájì Abubakar ọmọ àgbà nílùú Ọ̀fà o òbí rere kú oríire o. Ajá Aminatu Mọ́démiládé òbí rere kú oríire Ajá Aminatu Mọ́démiládé ó ti dáyà Ájì Abubakar ọmọ ọba tókè nílùú Ọ̀fà. keyboardist nítorí kò sásìkò ẹ jẹ́ ká pass message tá a fẹ́ pass. lẹ́yìn ọdún bíi mélòó kan sẹ́yìn kàdídádì ìyàwó aṣáájú ayé Muhammadu mi mú sí tọ́fà òwe bá mi rá bàbá fún oníṣẹ́ ńlá. gbogbo ìbànújẹ́ tó ti rí sẹ́yìn ló bá gbàgbé ẹ̀ ní kí a mọ̀ sá. ọlá ẹ̀ ń lékún iyì ń pọ̀ sí i ó dẹ̀ ní rá bàbá táráyé ń fẹ́. ó tún ṣàbíyamọ fún Musitọ́fà ọmọ Àmínà bàbá Rúkọ̀yà. ó wá fọlá Kàdíjà tọrọ fàjà Aminatu Mọ́démiládé. ayé ọ̀tún ṣálẹ̀ tún bẹ̀rẹ̀ yìí kẹ́ má kábàámọ̀ kílẹ̀ lọ́kọ̀ fún kẹ́ bára kálẹ̀ pẹ̀lú Aláàjì Mọ́démiládé kẹ́ bára kálẹ̀ pẹ̀lú Aláàjì Abubakar ọkọ òbí rere kú oríire o. Ajá Aminatu Mọ́démiládé òbí rere kú oríire Ajá Aminatu Mọ́démiládé ó dáyà Ájì Abubakar ọmọ ọba tókè nílùú Ọ̀fà. ó yẹ ká kí Ajá Aminatu gan-an Ajá Aminatu gan-an. ó yẹ ká kí Ajá Aminatu gan-an Ajá Aminatu gan-an. ọmọ Ajá o òbí rere tọkọ obìnrin bá ti rí àdánwò lọ́dọ̀kọ àárọ̀ tó bá kọ́kọ́ fẹ́ kò ní ṣe méní ṣe méjì mọ́ adìlẹ̀ mọ̀ṣú ní kí a mọ̀ sá gbogbo èébú tí wọ́n bá ń bu ìpàkọ́ ògbọ́ṣùtì ló máa kúkú wí. Ajá Amina ní kíni ká ti gbọ́ ẹrù mi wá kò lọ́kọ nílé olóbìnrin tí ó lọ́kọ nílé ó dàbí ọba tí ó ládé lórí. Adé lórí. Ẹṣin bá dání àtúngùn ni ó iná mọ́ àlè yúsírọ̀ ó bẹ̀rẹ̀ ọba ọlọ́run kó wípé òbí rere làwọn ra tẹ̀sán lọ́hùn kó ṣọkọ̀ àlùbáríkà tí wọ́n jọ kalẹ̀ lọ́lọ́run bá ṣe Ájì Abubakar ọkọ òbí rere. Òbí rere kú oríire Ajá Aminatu Mọ́démiládé òbí rere kú oríire Ajá Aminatu Mọ́démiládé ó ti dáyà Ájì Abubakar ọmọ ọba tókè nílùú Ọ̀fà. Ájì Abubakar mo máa lọ́rọ̀ kan Mo máa lọ́rọ̀ kan. ẹ dákun ẹ má sọ wípé mo kéré ẹ gbìyànjú kọ́ ṣe mú ọmọ ni lórí Aminatu Mọ́démiládé ọ̀pọ̀ ọkùnrin ló ti gbìyànjú pé kó sọ páwọn lọ́kọ òbí rere ti gbà research kan ó gbà kó tó l'Abubakar lọ́kàn òun fẹ́ ìfẹ́ tó yẹ kóró ló ní síyìn òbí rere fẹ́ràn yín púpọ̀ gan ẹ má jẹ́ kó dùn tí Ajá Amina o pé ṣé kò tán ṣe bá ní kó fẹ́ wá àdúrà mi fún yín ń mú ìhà sí àyàrówó kọ́là àlè ẹ̀gbáwí lọ́lá ọlọ́run lọ́lá nọ́bì kárí yín má dàrú kẹ́ má kábàámọ̀ kárí yín má dàrú kẹ́ má kábàámọ̀ tẹ ó fi dàgbà tẹ ó darúgbó. Òbí rere kú oríire Ajá Aminatu Mọ́démiládé. Òbí rere kú oríire Ajá Aminatu Mọ́démiládé ó ti dáyà Ájì Abubakar ọmọ ọba tókè nílùú Ọ̀fà. bójúbójú o olóró ń bọ̀ ṣé kì í ṣí sọ pé oyè ẹyẹ búkú mo bá ròde bá sọ pé yé àtìsíkò ló ní tèmi o oyè o òbí rere kúkú ló ní tèmi o oya sóì oya
ọmọdémi ládé o ẹ̀yin tí Ìlọrin kú lónìí tèmi o Èkó yìí bóyá wọ́n ní Èkó ilé akíyín o ẹ̀yin tí Ìbàdàn akíyín o ẹ̀yin tẹ́ wá látọ̀fà àlẹ́yà gbogbo yín làkì Malaysia tóbi dé mà lọ́lẹ́bọ̀kú ẹ̀wọ̀n yìí yé fọ́bẹ̀tà fọwọ́ orúkọ tí ìdọ̀wà mi náà sọ pé nígbà òjò Abubakar má gbàgbé o òkè ó sọ pé gẹ́gẹ́ ṣe gẹ́gẹ́ o ó dé dáyà Àyìndé Ramati Àjíkẹ́ mo tún ráyọ̀ gan níyàlé gẹ́gẹ́ ṣe gẹ́gẹ́ o ó dé dáyà Àyìndé Ramati Àjíkẹ́ mo tún ráyọ̀ gan ẹ má jò bàjẹ́ ìbẹ̀jà ṣáwá ṣèké ṣàjò kílẹ̀ tún wá ìyá tiwa ìgbéyàwó làwa bá wá ẹwà wèèyàn látẹ̀kọ̀ wọ́n dé bí làwọn tún wọlé fò ìka rẹ̀ gbà yí wò ọmọ tó ń sọ làmì náà ó yẹ love your husband dada ṣe kan tó bá fẹ́ o ikú ò nípa ìyá ìwò ìyá yìí bàbá jẹ́ pẹ́pẹ́ o òbí rere lélẹ́yìí Abubakar ọmọ tó ń sọ lélẹ́yìí yé dàbí ṣe akẹ́kọ̀ọ́ sáàpù níbi tó òbí rere Káyọ̀dé ìgbéyàwó fúlà ṣe níbí ṣàfiwé pé yàbọ̀mọ̀ yìí rí sọ orúkọ tí ìdọ̀wà mí náà. Abubakar kan ló ṣọkọ mi náà tù ó sápẹ́ ìgbéyàwó yìí ó gbàsíkò ṣàfiwé pé yàbọ̀mọ̀ yìí rí o ẹ̀dúró orúkọ tí ìdọ̀wà mí náà ó yẹ Abubakar. Ìgbéyàwó yìí ládùn ó lárinrin ìgbéyàwó yìí ládùn ó lárinrin òbí rere tẹmọ sámì náà òye ìgbéyàwó yìí ládùn ó lárinrin pẹ̀lú Babátúndé Káyọ̀dé òye ìgbéyàwó yìí ládùn ó lárinrin ṣe ọmọdé mi ládé òbí rere màgbọ́ ilé ọkọ nìrẹ́ ń lọ ìrẹ́ ṣàṣe pẹ̀lẹ́ o má yàjú sẹ́bí ọkọ ṣùgbọ́n pé yẹn kò dáa àwọn kan retí ẹlẹ́yà tó jẹ́ pọ́n fẹ́ ṣe yẹ̀yẹ́ o. yé sọ pé ẹ̀wọ̀n lẹ́wọ̀ ẹnu ọkọ èrò lọ́pọ̀ tó yìí ṣéwádìí lọ́dún tó yìí òbí rere okú oríire yé ẹ̀wọ̀n lẹ́wọ̀ ẹnu ọkọ èrò lọ́pọ̀ tó yìí ṣéwádìí lọ́dún tó yìí Babátúndé okú oríire. Ekura lálẹ́ bẹ́kú ẹwà ẹ̀yìn méjèèjì ẹ̀ máa pẹ́ fúnra yìí sọ pé wọ́n tẹ́lẹ̀ ókè. No reason, no surrender, be together forever and ever. Adúgbò fọlọ́hàn ọba Mukaila bàbá Kórèdé. Àwọn wèrè tó ń sọ̀rọ̀ lẹ́yìn lọ́jọ́ sí òbí rere oníṣẹ́wẹ́dì ọwá tán. Ẹ̀yin tẹ́lámínú oníṣẹ́yàwó sọ́tán. Ojú yín lọ máa jà òrèlé ọkọ. Ẹ̀yin ẹlẹ́gàn bó lẹ́sẹ̀. Gbogbo ibi tẹ́ fọkàn sí ọjọ́ra wọn. Ilé kíní kankan kò lò kíní kankan obìnrin tó bá ṣe sùúrù lọ́dẹ̀dẹ̀ ọkọ àrè ń bọ̀ ṣe ti rí àrè támìnà rè obìnrin yámìnà mọ̀ bọ́ dúpẹ́ ìyàwó mọ̀ bọ́ dúpẹ́ sórí ro eléyìí tí bá ń ṣẹlẹ̀ lọ́dẹ̀dẹ̀ kan lọ́wọ́ ìyẹn sì máa ń jọ àmọ́yọ̀ àmàdùnú ọba mi ò kí o ní dàrí ẹ̀yin méjèèjì rú o ẹ̀yin obìnrin ẹ ṣe sùúrù ẹ dákun. Ẹ jẹ́ kírú eléyìí ọkẹ̀yìn gan ẹ wò ẹ̀yin ọkùnrin ẹ̀yin náà lọ́rọ̀ tẹ máa gbọ́ tẹ bá fẹ́ fẹ́yàwó àbẹ́ fẹ́ yàrá àbẹ́ fẹ́ sọmọ ẹ jọ̀wọ́ ẹ má wo gbáyà lásán mọ́ ẹ sì má wẹ̀yìn lásán mọ́ ẹni ọba wà yàtọ̀ wẹ̀yìn ẹ ń wo sọ ìrì lásán ni ẹ̀yin ẹ wo bá ti nínú ẹ tún jáde fàájì kínkínní bàbá Saint Julia bí Mukaila kí n tún wí sí ìyàwó kan náà ṣe ń kóró òdú lọ́dọ̀ tiwa. Tàmínà eléyìí ò rí bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ adúpẹ́ ìyàwó tán ṣe ń kóròdú gbogbo ẹbí máa sọ àǹkárá wọn pẹ̀lú wọn dáná dayọ̀ kújọ́ rẹ̀ ti ń kọrin lọ́kọrin ẹ wò ìyàwó bújọ́ ohun tán pé lórí èmi àti ẹ̀ ọdún kan àbọ̀ la fi gbádùn ara wa fúnra rẹ̀ náà ló mú fi tẹ̀sán wá bá mi pé Mukaila wẹ̀kọ́ wá bí wedding ń jọ̀hún èmi náà wẹ̀ mọ́ kàtíkè mọ́ lọ ẹ̀yìn agboolé mi jòkó sí dé àwọn tí ń sọ wọ́n pọ̀ kú mọ̀ bí ṣe ń lọ
ìṣe náà mọ̀ ká lọ́kọ̀ ìyàwó ti bí lọ́wọ́ wọn ní ọmọ ṣèlérí tí ò ní múṣẹ ní dèdèrè ń pé nínú òjò nínú òru nínú ọyẹ́ nínú òtútù ní wí ariwo fẹ̀bọ́tà fọwọ́ sí ní pamọ́ káwọ́ mọ́ rí pé yéè ọjà táwa kan ti lò tó ti gbó ní dèdèrè yìí ń kọ́wọ́ bọ̀ èsì àwọn tí so wọ́n pọ̀ kú mọ̀ bí ń ṣe ń lọ ìṣe náà tún béèrè kwẹ́sàn lójú àgbo pé o ta ni gbéyàwó yìí ó dùn mọ́kọ́ náwó tàrọ̀dọ̀ mi ni ìyàwó ránjú mọ́ pé abẹ́lẹ́rì ibú yìí ni ọ̀nàwó ìnáwó mọ ká sí bọ́ọ̀dì mi mọ̀ gan ìgbà tí wọ́n wá so wọ́n pọ̀ táwọn ni wọ́n jó èmi náà wá sí àpò méjì àbọ̀ sí wẹ́wẹ́ tẹ́tẹ́ náírà kí n lè bá ní long life lójú àgbo wọn bí àwọn ṣe rí mi tí mo bẹ̀rẹ̀ tí ń jó báyìí ó rí mi pé mo dìde lẹ́ni kúrú tí ń ga pé ọkọ mi àtijọ́ ẹ kú dìde wa sórí bí mo ṣe ń yà ṣe ń jìlè lórí ọwọ́ kan mọ nẹnu sí ìyàwó létí pé Bísọ́lá ẹ kú náwó bẹ́ẹ̀ bá jáde ẹ má gbàgbé wa ẹ̀yìn ọ̀sẹ̀ méjì ó tún wá ẹ̀wù ọlọ́sàánú mú kára sẹ́. ó yá nígbà tí ìyàwó náà wọ́n sí òkè ẹ má ti fi jó ẹ má fi ti fáìlì ní o fáìlì ní o ó lè sára yín kí sí ilé ẹ̀kan class ẹ tún yà wọlé ẹ̀kan sí kúròsà ẹgbẹ́ kúròsà ọkà yìí nígbà yìí nígbà tí ìyàwó náà wọ́ tí ọkọ ẹ bá ti kọ́ ó bá ti kọ́ ní kí ẹ máa jà sí 1 2 3 ojú alára lórí kẹrin ẹ̀rọ fọlọ́ kọ́ ni ó sojú tèmi tí àmìrà àbòbí rere tó fi gbòòrò ká lọ́wọ́ ọkọ ẹ̀ lénìí nígbà tí ó tún wá sojú bàbá wa àjàpẹ́ bíbí re special adviser to Nàìjíríà nígbà tí ìyàwó náà máa mú. Nígbà tí ìyàwó ní òrùka dání báyìí, kí ìyàwó na òrùka sókè. Kí ìyàwó na òrùka sókè. Oye o, gbogbo ẹ̀yin abẹ́lẹ̀ jayán. Gbogbo ẹ̀yin abẹ́lẹ̀ jayán òrùka rẹ̀ lọ́wọ́ ìyàwó tuntun yìí o. Ó lẹ́rìí yìí o. Ẹ má ṣe kìí sí. Kí wọ́n ti kà lórí kí ìyẹn. Ṣé kí ni kẹ́ kí wọ́n? Ẹ ti mọ̀ bẹ́ẹ̀ ṣe máa fi sí. 1 2 3. Òrùka ti gbọ́wọ́ ná. Ìyàwó wa ń fi ọwọ́ na ọkọ ẹ̀ lọ́wọ́. Ọwọ́ sì ń lọ. Gbogbo tọ́kọ bá ṣe ìyàwó máa ń sọ́kọ́ tiẹ̀ ni. Nígbà tí wọ́n ti gbé ọ̀bẹ sókè láti gbé àkàrà òyìnbó. Hello. Nígbà tí a gbé àkàrà òyìnbó ìpẹ̀lú àdá. A máa tà ní spelling. Tí ẹ bá ti délẹ̀, tí ẹ bá ti gbọ́ 8, ẹ bá wá ṣe kí ni ẹgbẹ́ wálẹ̀. Ẹgbẹ́ náà tóbi jọ̀mọ́. Ẹgbẹ́ náà tóbi. Ẹlẹ́pọ̀ síbẹ̀ ayé mi o. Mo àmúdára mo ti ṣe. Kádébì tí ì ṣe kan ni yéé. Ṣé mẹ́lọ lòun wí sá? Ṣé mẹ́lọ lòun wí jàre? Nílọrin ń bínú. Bí n bá dẹ́rẹ́ wò lọ́yọ̀ ń tẹ̀.
ìyàwó ní orin ìṣẹ́jú kan péré láti fi dá wa ní ara yá fún ìgbéyàwó ọjọ́ ìní pé mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run mo yin ọlọ́run lógo wípé ìní ọlọ́run ò jẹ́ kó fi ẹlòmíì ṣe mí. torí pé ọ̀nà tí mo mọ̀ ni mò ń tọ̀ mo dúpẹ́ fún ọlọ́run ọba tó dá mi sí ó dá mi sí dájọ́ ní ikọ̀ tí mi ò lérò ipò lè ṣẹlẹ̀ láàyè mi ló ń ṣẹlẹ̀ lọ́jọ́ ní mo dúpẹ́ ọlọ́run ọba mi ọba àná ọba òní ọba ọ̀la ni ọba ọjọ́ gbogbo òun náà ni ọmọ àti ọba tún sáyé mọ́ sára ara olúwa ọba rẹ̀ mo ṣe bá iná bí mú àmọ́ òjíṣẹ́ ńlá ẹni tá a tó rẹ̀ dáyé àti ìbímú àmọ́ wa tá a ti ń gbúrò mú àmọ́ wa wọ́n ìbímú àmọ́ wa tá a ti ń gbúrò mú àmọ́ wa akẹ́hìndé gbẹ̀gbọ́n bàbá Fatima ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run kó máa bá ná bímọ ọmọ wa gbogbo ẹ̀yin bàbá àti màmá tó ń bẹ níkàlẹ̀ ní mọ́kí pátápátá ẹ̀yin tí wá láti Èkó láti Ìbàdàn láti Àkúrẹ́ London Amẹ́ríkà Malaysia Àmínátù ló ń kí gbogbo yín pé ẹ ṣé mo dúpẹ́ èmi máa dúpẹ́ èmi máa yìn ọ́ ọ̀rẹ́ tó ṣe fún mi ó padà èmi máa yìn ọ́ àlà èmi máa dúpẹ́ èmi máa yìn ọ́ ọ̀rẹ́ tó ṣe fún mi ó padà èmi máa yìn ọ́ àlà. èmi máa dúpẹ́ èmi máa yìn ọ́ ọ̀rẹ́ tó ṣe fún mi ó padà èmi máa yìn ọ́ àlà èmi máa dúpẹ́ èmi máa yìn ọ́ ọ̀rẹ́ tó ṣe fún mi ó padà èmi máa yìn ọ́ àlà. Abubakar owó ọkọ̀ Amina ọkọ̀ tá Àjíkẹ́ Adé. Abubakar Kayus Motors owó ọkọ̀ Mọ́túnráyọ̀ owó ọkọ̀ Òde ọmọdé mi ládé dáàdì Tómi Àmínà bàbá mi bíbí rẹ̀ Àjàpẹ́ bíbí rẹ̀ yín bó ṣe ń dùn yìí kò ní tó dúró lọ́lọ́ oníṣẹ́ ńlá ìfẹ́ tẹ ní sẹ́mi iná tí ó kò ní tó ń bẹ̀ lọ́lọ́ oníṣẹ́ ńlá dáàdì mi wá fáánà ọmọ kánà àlìyá o kó máa jẹ́ ẹ̀sìn akéwòjẹ ẹ̀yin onísábàbí ire gbogbo yín ni mo kí pátápátá bó ṣe ń dùn yìí kò ní kọ́ láláì ẹ̀yin olólùfẹ́ mi ò gbogbo yín ni mo kí màmá tèmi Àmínà gbogbo onísábàbí ire ẹ ṣeun Àmínà mọ́ ìyóre gbogbo onísábàbí ire ẹ ṣeun Àmínà mọ́ ìyóre gbogbo ẹni tó fi bí sẹ̀sọ́rẹ́ ẹ̀yin olólùfẹ́ oníṣẹ́hùn kì í ṣe èèyàn rẹ̀ àti túrẹ́ lànà ẹ̀ apẹ́ sábà ní òun ká lè fi sóre a ò sì ní fojú lórí ègúgì gbogbo onísábàbí rẹ̀ ẹ ṣeun Àmínà mọ́ ìyóre ṣèdá ìyálàyàyà gbogbolé ìfẹ́ tẹni sámìnà tùkù ní dojúrú òde ti dàyà Àyìndé o Àyìndé ti dà ọkọ̀ òde o ọba tó so wá papọ̀ máa ṣe ìyàwó ọmọ alálùbáríkà láfẹ́ o òde ti dàyà Àyìndé o Àyìndé ti dà ọkọ̀ òde o ọba tó so wá papọ̀ máa ṣe ìyàwó ọmọ alálùbáríkà. What's God I got together? Let no man put us down. What's God I got together? Let no man put us down. ọ̀rọ̀ ìgbéyàwó láyé ọmọlúwa mi fi lélẹ̀
pẹ̀lú àṣẹ ni. ọ̀rọ̀ ìgbéyàwó láyé lọ́mọlúwà mi fi lélẹ̀ pẹ̀lú àṣẹ ni. ọ̀rọ̀ ìgbéyàwó láyé lọ́mọlúwà mi fi lélẹ̀ pẹ̀lú àṣẹ ni. ìyàwó ẹ̀tẹ́ ò gbàjọ́. kọ́kọ́ náà tẹ́gbẹ́ yẹ ìyàwó ẹ̀tẹ́ ò gbàjọ́. kọ́kọ́ náà tẹ́gbẹ́ yẹ tọkọtaya tí kò máa lẹ́sẹ̀ yìí adébísí àpọ̀dé wà ní ìtòsí o. ìyàwó ẹ̀tẹ́ ò gbàjọ́. kọ́kọ́ náà tẹ́gbẹ́ yẹ ìyàwó ẹ̀tẹ́ ò gbàjọ́. kọ́kọ́ náà tẹ́gbẹ́ yẹ tọkọtaya tí kò máa lẹ́sẹ̀ yìí adébísí àpọ̀dé wà ní ìtòsí o. ilé àyà ọmọkú bọ́ọ̀sì bàbá oní ẹ̀sùn fún ìyá ọmọ òṣèbínú. lápá mi ra obìnrin tó ṣe yàwó lórí. ìyàwó tabubaka ìlọrinláàyè ìyàwó tabubaka lọ́dọ̀ obìnrin àmìrà ìgbìyànjú mi rẹ̀ ẹ̀rọ báyìí ìmọ̀ràn mi rẹ̀ fún gbogbo ẹni tó jẹ́ mi òṣìṣẹ́ tó ń kọrin bẹ́ẹ̀ bá ti jọ́bìnrin àbẹ́ẹ̀ bá ti jọkùnrin ni ẹ̀yin obìnrin bá rùsùn ẹ má fara wa ọkùnrin ẹ má fara wa àwọn ọkùnrin olórin nǹkan tí kọrin pé mo lè láyà tó pọ̀ kò sí tó burú ẹ̀yin òṣèré wa ẹ má jẹ́ kó máa bà wá lórúkọ jẹ́ okọ́ ẹ̀sìn ọmọ òṣèré tẹ̀ ẹ bá sùn tọ́mọ̀ tí ló lórí bá ń sùn wọ́n á lóní ṣe kó ṣe èsùnmù ní gbogbo ẹ̀yin wà mí ra obìnrin ẹ̀yin obìnrin tẹ́ jẹ́ muslim singer ẹ̀jẹ̀ vitamira gbọ́gbọ́n ọmọ ọba ọjà tó ń ṣe dáadáa àmìrà tún obìnrin àkọ́kọ́ rú ẹ̀ta ẹ̀kọ́ ẹ̀sìn tó máa jẹ́ muslim singer tó forúkọ yẹn kalẹ̀ tó fi sílẹ̀ àpọ́ndẹ́kọ́ ẹ̀sìn ìfún gbogbo wa bí ọ̀rọ̀ sọ́yẹ́rì ìtajọ́sọ. mo lábọ́jà ẹ̀yin náà tún wá bí bọ́lámìíràn oúnjẹ bẹ́ẹ̀ obìnrin rí àmìíràn tún máa ṣe dáadáa lọ. lòmí jábí kú bẹ́sẹ̀ ẹ̀ máa nà bẹ́sẹ̀ báwo jẹ́ ti kú ipò àmọ́ pani báwo jẹ́ tànà àánú agbọ́mọ́ bí ó sì gbọ́mọ́ àwọn sànà lọ àmọ́ ẹni tí kú bá ń pa ní àpagbé ìtàdù bá ta ní àdàlà gbọ́yìn bá ta ní àrùn oyin àmìrà ló fi jẹ́ ká bẹ̀rẹ̀ kú o ló fi jẹ́ ká bẹ̀rẹ̀ èèyàn
ìgbà ń bẹ láyé làlàyé nílé. Amina tó bá relé ọkọ òbí rere dákúnmórí lọ mú wa àǹtí dákúnmórí lọ mú wa. òbí rere dákúnmórí lọ mú wa mú dání. Amina tọ́jú ẹbí tọ̀rẹ́ ọmọ kó tọ́jú ọmọ ọkọ. Amina kó tọ́jú àbúrò ọkọ kó tọ́jú àwọn èèyàn ọkọ. Obìnrin tó bá ń bọ̀kọ́ lé lóṣù tó ń bu láfọ́rín. Wàláì àkọ́dékọ́ rẹ̀ sì èlé jẹ ìgbádùn wọn kọ́. Amina tún bébì ilé àkọ́kọ́ òun rè yí òbí rere. Ó jẹ́rùkọ bàbá ìmọ̀ ó ti jẹ́rùkọ àbúbáàkà látòní. Òbí rere Amina tún. Ìyàwó Káyọ̀dé èmi táyé kọ́rẹ́nsì mo fọwọ́ sí. A ti fà ilé káàdé lọ́wọ́ Abubakar ó di pé bó bá ń lọ ṣe mẹ́rin lálẹ́ mọ́júmọ́ ó gbọ́dọ̀ sọ́dí méjì ní Amira. Bó bá ń lọ sílé kẹ́sìtàn Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sunday ó gbọ́dọ̀ dínkù Amira lájà òbí rere. Tí Káyọ̀dé Abubakar tó bá rẹ̀ mi ṣe ní Monday ìwọ náà lọ location. Tó bá rẹ̀ mi ṣe ní Tuesday wọn kan lọ. Tó bá ti dé lọ́jọ́ Jímọ̀ Amina tó o gbọ́dọ̀ lọ síbi kankan mọ́. Amira obìnrin Amina mo fẹ́ ṣe é pé àfún ẹni Ọlọ́run má jò ṣiṣẹ́ Ọlọ́run má jò ṣìjẹ́ Ọlọ́run má jò ṣìmọ̀ ẹ bá mi ṣàn. Òbí rere mo ti ṣe é fẹ́ àfún ẹni Ọlọ́run má jò ṣiṣẹ́ Ọlọ́run má jò ṣìjẹ́ Ọlọ́run má jò ṣìmọ̀ ẹ bá mi ṣà. Wọ́n ìwà lórí nọ́mbà yẹn ọmọ Gómásì ṣẹ́mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí ojú tó fi ń wo lórin Bàṣú. Bó o bá lọ jọkùnrin tó o bá fẹ́ fọ́mọ níbi kan tó bá ní iṣẹ́ kí ló ń ṣe o tó o bá níbi iṣẹ́ ìjà wọ́n láwọn fọ́mọ fún lórin. Àgàgà tó bá lọ jọbìnrin tó bá bọ́kú ẹ gbéyàwó ló fẹ́ fẹ́ tó bá lé lórin ni Akàndé kọ́rẹ́nsì wọn á sọ pé rárá. Òbí rere ó ti tẹ gbogbo yẹn mọ́lẹ̀ orúkọ òbí rere ò bàjẹ́ nínú Muslim singer. Ètò yẹn ló gbé kalẹ̀ yìí Amina tó máa ṣe dáadáa lọ. Amina tó máa ṣe dáadáa lọ. Amina aṣọ́dàgálẹ̀ ní lẹ́yìn nítorí irú èyí máa ní. Aṣọ́dàgálẹ̀ ní lẹ́yìn òbí rere aṣọ́dàgálẹ̀ ní lẹ́yìn nítorí irú èyí máa ní. Wèrè láyìn ẹ̀ ó ń jọ láyìn wá ẹ̀. Ojọ́lá ìwà ẹ̀ Amina aṣọ́dàbálẹ̀ ní lẹ́yìn aṣọ́dàbálẹ̀ ní lẹ́yìn nítorí ìlú èdè mà ní. Ẹ̀rù ń yẹ mí bá bíbọ̀ sí ọjọ́ òǹkọ́ ẹyẹ. Obìnrin ẹ̀rù ń yẹ mí bá
ẹ̀rù yọ mí bà táyé lólú ẹ̀rù yọ mí bà bí mo rántí ọjọ́ òun pẹ́ yẹn. Omi rere wèrò wèrè láyé ẹ̀ o ó ń jọ láyé ìwà ẹ̀. Amina wèrò wèrè láyé ẹ̀ o ó ń jọ láyé ìwà ẹ̀ o. Ẹ̀rù yọ mí bà Amina ẹ̀rù yọ mí bà bí mo rántí ọjọ́ òun pẹ́ yẹn. Àti jẹ́gbẹ́ ní àmọ́ ṣòro. Àti jẹ́gbẹ́ ní àmọ́ ṣòro. Àforíjì yẹn làwọn wá. Àti fàdán bí ẹ ṣàkàṣọ. Òun àforíjì ní ọlọ́run òye. Àti jẹ́gbẹ́ ní àmọ́ ṣòro. Àforíjì yẹn làwọn wá. Àti fàdán bí ẹ ṣàkàṣọ. Òun àforíjì ní ọlọ́run ọba. Obìnrin Amiratu gbogbo ní fújì akọni kọrẹnsì wọn ní kí ẹ ọ látọrin Àyìnlá Kọ́líńsì wọn ní kí ẹ Àyìndé Wàsíù wọn ní kí ẹ K1 the ultimate Alájà Àyìnlá Kọ́líńsì ní kí ẹ dáadáa ọ. Àjíbọ́lá Pasuma ìbá Wàsílátù ó ní kí ẹ Amira obìnrin Amiratu oṣù olórí ẹbí ní kọ́rẹ́nsì jẹ́ nílẹ̀ bí. Èmi lè yọ Paso tí mo tún mọ ìwà Paso. Mo káyọ̀ lóore nílẹ̀ bí. Ẹ ṣe mo dúpẹ́. Àpòsí ló kí àwọn ọ̀gá lọ. Ìwọ́lá Pasuma ó ti pẹ́ kọ́ ọ̀gá wa ní ọ̀gá mi. Ọ̀gá mi, ọ̀gá mi, ọ̀gá mi. Ọ̀gá mi ní báàsì kọ̀ǹfàmù ní ìyá báàsì. Wọ́n ní tí o bá lọ tí o bá bọ̀ o ní kó lọ sí lọ́nà. Wọ́n ní o ní kó lọ sí lọ́nà. O ní kó lọ sí lọ́nà. Ìlú Ìlọrin náà mo gbọ́dọ̀ kí Paso látọ̀dọ̀ ọmọ Kwara State ní báyìí. Ó ní kí Amira obìnrin Paso tó kọ̀ ọ́. Wọ́n ní pẹ̀lú ọ̀yẹ́ ọ̀lẹ́ ọba tí ó. Ògbó òkèlè ẹ̀ ń bọ̀ o. Wọ́n ní iṣẹ́ bá ṣe gbogbo ní Fújì àti Yùní táyé lórúkọ ẹ̀ sì àjọ ń bá a ṣe ni. Òṣùpá Sáídì ní kí ẹ. Olóòkú oríire tèmi Òṣùpá Sáídì ní kí ẹ. Amira obìnrin Òṣùpá Sáídì ní kí ẹ. Bẹ́ẹ̀ Alájí Aláwo Ṣẹ́fì Ìyádékúnlé o tó kọrin pé orí owó lórí mi. Aláwo ó ní ẹwọ́ ajé lọ́wọ́ mi. Mo ti lè wúrọ̀ yìí mo bẹ̀rẹ̀ dá sọ̀rọ̀. Ìgbé lórí mi lànà rere fún mi. Orí owó lórí mi. Amira ọwọ́ ajé lọ́wọ́ mi. Omi lórí ọwọ́ lọ́wọ́ mi. Èmi títí lè wúrọ̀ yìí mo bẹ̀rẹ̀ dá sọ̀rọ̀. Ìgbé kọ̀wọ́ mi lànà rere fún mi. Amira ọwọ́ ajé lọ́wọ́ mi. Lẹ́yìn yẹn o Àyìndé Rashidi ní Ìbàdàn Fújì mẹ́rẹ́gẹ̀ ó ní kí ẹ olóòkú oríire Amiratu ògbóni. Adéwálé Àyìnbá ní kí ẹ Àyìndé Rashidi yọ̀ọ̀ká gbogbo ìyẹn ní Ìbàdàn Paso. Èmi Táyé Kọ́rẹ́nsì tó bá sọ̀rọ̀ ní Ìbàdàn gbogbo olórin tó ń bẹ níbẹ̀ lẹ́yìn Àyìndé Rashidi tí bá ti káwọ́ mi sókè wọn ò forí balẹ̀ fèèyàn kankan mọ́ tírírí tara. Tírírí tara tara tí. Alóko Sálámì tírírí tara tara. Ẹ jọ dábàá dárúkọ oní Fújì Paso ká má gbàgbé àwọn tó
ń kọrin ẹ̀sìn àpọ́ndé pọ̀ ẹ̀sìn ìbáṣọ. látòrí alẹ́ lóyún ní kàmọ́rún o orí igi àwọn òbí rẹ̀ gbogbo wọn náà ṣó òbí rẹ̀ sọ pé ó lóun pariwo tó yìí èèyàn 50 ló sọ fún táyé ó dẹ̀ ní mọ̀ ní láti wá o Abubakar Káyọ̀dé òun kankan ló pè mí kò kí ń ṣòbí rere wọ́n pè mí lélẹ́rẹ́ wá bí ní kọ́rẹ́ǹsì kí wọ́n kọ́ Alhaji Abubakar Káyọ̀dé àwọn náà pè mí bá ń so òbí rere òpélére kankan kú bá sìn àwọn tó wá bí wọ́n wá pọ́n lé ní èsìbò ṣùgbọ́n pópó ẹ wo àjọ ń ṣe náà ní àjọ gbọ́n. ewúrẹ́ tẹ̀rí yẹn kò lóun ò ṣọpọ̀ àgùntàn rárá o àgùntàn ló kí báyìí sọ ó sọ pé máa ń àjọròpọ̀ náà ní. Alhaji Wasiu Sodiq wọ́n ní kí òbí rẹ̀ ayélu ká ọmọrùn ní kí ẹ aláyọ̀dé kábírù mi èèyàn sọ látún ní kí ẹ Saoty Arewa àṣìṣì mi wọ́n ní kí ẹ àpọ̀ndé kọ́rẹ́nsì tí ń bá dóbi gbogbo ọ̀nà pè mí sórí aago Saoty Arewa Alhaji aburú dọ̀ olórin ẹ̀sìn tiwa nìbàdàn yóò dáwé kọ́rẹ́nsì ọmọ ọba ọjà àkọ́tó débi wọ́n ti pè mí lórí aago wọ́n ní kí omi atamiru ṣiṣẹ́ ńlá o àwọn ọkùnrin tó ń kọ́ muslim singer akíkí olórin ní kí ẹ kábàá singer ní kí ẹ Rukayatu ní kí ẹ àwọn olórin tó ní kí ẹ bá sùn lẹ́rọ bí a sùn ní kí ẹ àwọn olórin ọmọ táyé bí náà ní kí ẹ ọmọ táyé bí náà ní kí ẹ kọ́rẹ́nsì ẹ̀yin tí ìrántí kọ́rẹ́nsì ẹ má ṣe bínú ẹ jẹ́ kí tún gbá máa lọ ìbá yusu lóye ọmọ òṣèlú tẹ̀ ẹ bá so bá yusu kíni gan. Táyé ti ń gbin lọ́tún aṣojú sọ́ọ̀sì ó wà lóko sí ilé ọ̀rọ̀. ọ̀rọ̀ ìyàwó ẹlẹ́sẹ̀ oṣù ọ̀rọ̀ ìyàwó ẹlẹ́sẹ̀ oṣù tó ń relé ọkọ wà múlẹ̀ bọ̀. ìṣítìlò yìí gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá ń lé béèyàn bá bímọ dáyé kọ́rẹ́nsì tó bá gbógbó ọdún àbí etí tó bá ti gbógbó ọdún ẹ̀ máa retí kó mọ́kàn wá dáyé lólú kọ́rẹ́nsì kó tó 25 ẹ̀yin obìnrin lásìkò yìí bá so advice rẹ̀ dáyé kọ́rẹ́nsì fún yín torí mo lóbìnrin àìsà mo ní júwì mo ní rọ̀kìbá mo ní mọ́níkà àwọn mẹ́rẹ̀ẹ̀rin táyé lólú kọ́rẹ́nsì mo ti bímọ obìnrin irú èyí táyé kọ́rẹ́nsì ò wù mí fáwọn náà bá so ẹ̀yin ọmọdé wa ẹ̀yin obìnrin tẹ́ ẹ jọmọ gbé ẹ máa fojú sílẹ̀ ẹ wọ́kọ̀ alálùbáríkà bíi títa Abubakar ọkọ̀ obìnrin Abubakar Káyọ̀dé kẹ́ ẹ ṣe ìyàwó táyé kọ́rẹ́nsì káà ló gbà fún yín bíi ti Sanyẹ̀rì nígbà tó ṣe ìyàwó táyé lólú kọ́rẹ́nsì mo débẹ̀ mo kọrin náà fún ọ̀rẹ́ mi Sanyẹ̀rì ó ṣe Sanyẹ̀rì tó fẹ́ kọrin ni
sáyẹ̀rì torí ẹgbẹ́ o tó bá kó sí inú transformer kò ní kí náà má tọ̀ òkú gbé àwọn èèyàn àtọ̀nà. sáyẹ̀rì torí ẹgbẹ́ o tó bá kó sí inú transformer kò ní kí náà má tọ̀ òkú gbé àwọn èèyàn àtọ̀nà. ó yẹ kó wọn jáde o ẹkọ wọn jáde o owó ń bẹ la kò sí máa ná ẹkọ wọn jáde owó ń bẹ la kò sí máa ná owó ń bẹ la kò sí máa ná. orin ta iṣẹ́ ta ń ṣe ìsọyọrí kò kí ṣe tíátà orin wa kò kí ṣe tíátà má gbàṣẹ́ ẹ̀jẹ̀ o ó gbọ́dọ̀ kọ́ fújì má gbàṣẹ́ ẹ̀jẹ̀ o ọmọ kò kí ṣe tíátà kò kí ṣe tíátà kò kí ṣe tíátà ọmọ kò kí ṣe tíátà. ẹ̀yin tí wọ́n rí kí ni wọ́n ń ṣe níbí ìyàwó náà ṣe níbí o sọ́yẹ́rì gbogbo bó ṣe ń jòyè o a ò wá ṣe bí ìyàwó lámi ṣe a ò sí ní ìlú òkèjọ o ti ń dẹ́rìn pa mi a ò sí ní ìlú òkèjọ ìyàwó lámi ṣe o. ewúrẹ́ tẹ̀rì yẹn kò lóhùn sọ́kọ̀ àgùntàn rárá o. wọ́n ní àgùntàn ló kí wọ́n ní yóò sọ pé bàbá òbí dúdú. ẹjọ́ àpọ̀ náà ní ewúrẹ́ tẹ̀rì yẹn kò lóhùn sọ́kọ̀ àgùntàn rárá o. àgùntàn ló kí wọ́n sọ pé bàbá òbí dúdú o. ẹjọ́ àpọ̀ náà ní. ẹ jẹ́ àdúpẹ́ lọ́wọ́ promoter àwọn tó ń promote àmì rá Abisco Salami òkú oríire ẹ̀sà mi nọ́ọ̀dẹ̀ yan Abisco Salami ẹ tó ń yaṣẹ́ ní òun lẹ́sẹ̀ gbogbo tọ̀fọ̀tà yìí lórí kọ́rẹ́nsì ẹ máa máa ní lórí gbọ́n ìyẹn ti gbéyàwó Amiratu mi òbí rere Amiratu ìyàwó Káyọ̀dé Alájí Sọ́díkì mo ṣe wọn Abubakar Káyọ̀dé ṣe wọn o ọkọ tàbí náà òbí rere Abubakar Káyọ̀dé ọkọ tàbí náà òbí rere ọkọ tàmí náà yóò bí lóore Abubakar Káyọ̀dé o. ẹ wo bàbá tó fún wa ní jíjẹ tó fún wa ní mímu tó tún máa ń kó sí wa lápò bàbá wa ní bàbá lálùbáríkà bàbá. akéwèjẹ akéwèjẹ bàbá tó fún wa ní jíjẹ tó fún wa ní mímu ó tún máa ń kó sí wa lápò bàbá wa ní bàbá lálùbáríkà bàbá wa ní o ṣe bàbá akéwèjẹ òòṣà ńlá gbogbo sáré lọ́wọ́ ẹ ló wà Ifá gbogbo àgọ́ àránṣe Ifá àgọ́ aláyẹyẹ akéwèjẹ oṣù akéwèjẹ àwọn mègídá ni wọ́n pè é oṣù akéwèjẹ ìyàwó mègídá èèyàn mègídá fàtà ẹ̀yìn oṣù àwọn mègídá fàtà ẹ̀yìn oṣù bíyè mègídá àwọn mègídá fàtà ẹ̀yìn oṣù ẹ̀sìn mègídá ọwọ́ yìí dà ẹ̀jẹ̀ bá lọ́wọ́ yìí ẹ̀sìn mègídá ọwọ́ yìí dà ẹ̀jẹ̀ bá lọ́wọ́ yìí ẹ̀sìn fàtáì ọwọ́ yìí dà ẹ̀jẹ̀ bá lọ́wọ́ yìí ẹ̀yìn láwọn tí tàyídé ọwọ́ yìí dà ẹ̀jẹ̀ bá lọ́wọ́ yìí àwọn tàyídé ajẹ́ ń gbádùn wa ajẹ́ ń gbádùn wa àwọn mègídá ajẹ́ ń gbádùn wa ajẹ́ ń gbádùn wa ajẹ́ ń gbádùn wa
ọkùnrin bá ti nàwó ẹ̀fẹ̀ sóbìnrin kóbìnrin kó máa ṣe mẹ̀sì sọkùnrin àjọ ń gbádùn ara wa ní o àjọ ń gbádùn ara wa ní. gbẹ̀gìdá obìnrin bá ti nàwó ẹ̀fẹ̀ sọkùnrin bọ́mọkùnrin kó máa ṣe mẹ̀sì sọkùnrin àjọ ń gbádùn ara wa ní o gbẹ̀gìdá àjọ ń gbádùn ara wa ní. àwọn gbẹ̀gìdá 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 o gbẹ̀gìdá àwọn gbẹ̀gìdá gbẹ̀gìdá àwọn gbẹ̀gìdá o gbẹ̀gìdá adésọlá gbẹ̀gìdá gbẹ̀gìdá ẹ mọ̀ bá wí ẹ mọ̀ bá jà gbẹ̀gìdá ẹ mọ̀ bá wí ẹ mọ̀ bá jà gbẹ̀gìdá ẹ̀sìn gbẹ̀gìdá ọwọ́ wa ló bọ́ sí ọwọ́ wa ló bọ́ sí ìwé tá ẹ kọ́kọ́ tẹ̀sùn tẹ̀ wo ọwọ́ wa ló bọ́ sí ọ̀rọ̀ adésọlá ọwọ́ wa ló bọ́ sí gbẹ̀gìdá ọwọ́ wa ló bọ́ sí ìwé tá ẹ kọ́kọ́ tẹ̀sùn tẹ̀ wo ọwọ́ wa ló bọ́ sí ẹ̀sìn káyìí lọ́lọ́run lọ́wọ́ káyìí lọ́lọ́run lọ́wọ́ ọ̀rẹ́ tà ń lé kùsí tí lẹ́jọ́ sí ni káyìí lọ́lọ́run ẹ̀yin títí gbẹ̀gìdá 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 o gbẹ̀gìdá ẹ má bá wí ẹ má bá jà gbẹ̀gìdá ẹ má bá wí ẹ má bá jà gbẹ̀gìdá kárí nǹkan má sọ̀rọ̀ ẹ lẹ́yìn gbẹ̀gìdá ẹ má bá wí ẹ má bá jà gbẹ̀gìdá kárí nǹkan má sọ̀rọ̀ ẹ lẹ́yìn gbẹ̀gìdá adésọlá kí lè léyìí iná ni iná ni ó ní mo ti mọ orí èèyàn tó jẹ́ wọ́n ti gbẹ̀gìdá mo ti mọ orí èèyàn tó jẹ́ àbá sísì kẹlẹ́lẹ́. àríyá ayakairi abubakar ẹ tọ́jú alájàlá mọ́tà láyé mi mọ̀ síra ojú ó ní tiẹ̀ ramat ajikemi bèbè ajá ajikẹ ẹjọ ẹ mọ nàjìkẹ ẹ mọ pàjìkẹ o ẹ mọ ṣe sọ̀rọ̀ àjìkẹ láìda ayáre làjìkẹ lọ́dọ̀ mi o ayáre làjìkẹ lọ́dọ̀ mi àjìkẹ afẹ́fẹ́fẹ́ bí àlà ìfẹ́ àjò ní gbogbo nílẹ̀ máa rè wò àjìkẹ ní láti pẹ́ lọ́dẹ̀dẹ̀ ọkọ ó ní láti pẹ́ lọ́dẹ̀dẹ̀ ọkọ ó ní láti pẹ́ lọ́dẹ̀dẹ̀ ọkọ ó ní láti pẹ́ lọ́dẹ̀dẹ̀ ọkọ àjíkẹ́ tó ní ọ̀jú o ló sì ra àforítì ó ní láti pẹ́ lọ́dẹ̀dẹ̀ ọkọ. òbí rere ṣẹ̀ríkà ní ńláyé bí ipa òní ìṣòro tó tó láyé àmì rámi orí ẹni tí ò ní sàn jẹ́ ni tó ní tí ò ní wùnà kí láǹfààní aya tí mo ní tí ó tọ́jú mi ṣẹ̀ríkà ní ńláyé bí ipa òní ìṣòro tó tó láyé àmì rámi orí ẹni tí ò ní sàn jẹ́ ni tó ní tí ò ní wùnà kí láǹfààní aya tí mo fẹ́ tí ó tọ́jú mi. Ebi sí mo ti mú máa ti gbá ó ti tó gbé. Kéèyàn nínú yín kó máa wọ́n mọ̀ ká. Ó ń fẹ́ ká mi dùn mí sọ ẹ kó rí bẹ́ẹ̀. Gbogbo nǹkan tó ẹ kó mú gbọ́ kó sojúṣe. Àwọn bọ̀dọ̀ kan ló tún gbé fún ṣẹ̀ráyé à. Ṣùgbọ́n wíwá tí mo wá ìkìlọ̀. Ṣùgbọ́n wíwá tí mo wá ìkìlọ̀. Mo ní káfíń solúkọ̀ lónìí kí sòbí àtòdògbò. Ṣùgbọ́n wíwá tí mo wá ìkìlọ̀. Táyé mo ti mú máa ti gbá ó ti dógó. Táyé mo ti mú máa ti gbá ó ti dógó. Kènìyàn láyọ̀ nílé kó tún máa dágbé. Ó fẹ́ tọ́ mi dùn mí iṣẹ́ tún ráyé. Ọmọ ọ̀dọ̀ kan ló tún lọ mú kó máa dáná. Gbogbo nǹkan tó yẹ kó mú gbá kó sojúṣe ẹ̀. Àwọn bọ̀lọ̀ kan ló tún gbé fún ṣẹ̀ráyé à. Ṣùgbọ́n wíwá tí mo wá ìkìlọ̀. Àbílá wíwá tí mo wá ìkìlọ̀. Mo ní kàwé sólùkọ́ tó ní kí sòbí àtòdègbò. Ṣùgbọ́n wíwá tí mo wá ìkìlọ̀. Àbílá tí mo bí yóò jó. Àbílá tí yóò bí lóore. Òbí lóore àbílá tí yóò ṣe. Àbílá tí
obìnrin Aminatu obìnrin alájà Aminatu ló ń jó lọ alájà Aminatu obìnrin ayọ̀ ti tàlájì káyọ̀dé Abubakar oṣó Abubakar káyọ̀dé oṣó ayọ̀ káyọ̀dé ayọ̀ káyọ̀dé ìyá ló ti yàwó ayọ̀ káyọ̀dé ìyá ló ti yàwó ayọ̀ káyọ̀dé ìyá ló ti yàwó lónà mi dègbò ayọ̀ káyọ̀dé. Abubakar ẹ̀yin oníyàwó méjì yẹn fẹ́ sọ ṣe ẹ̀yin oníyàwó méjì yẹn fẹ́ sọ ṣe babu ẹ̀yin oníyàwó méjì yẹn fẹ́ sọ ṣe ẹ̀yin oníyàwó méjì yẹn fẹ́ sọ ṣe ẹ má ṣe fẹ́ràn yálé kójú tìyàwó ẹ lọ ẹ má gbìmọ̀ràn tá sílẹ̀ fáwọn ọmọ tí wọ́n bá bí ẹ má ṣe fẹ́ràn yàwó kójú tìyàlé ẹ.